Mo kí gbogbo ìran ọmọ aládé pátápátá, mo kí gbogbo ìran ọmọ Yorùbá pátápátá, mo kí gbogbo ìran ọmọ Odùduwà pátápátá ní Nàìjíríà, ní Áfíríkà, Europe, Asia, America, all over the world. Gbogbo ibi tí ìran ọmọ Yorùbá wà pátápátá, gbogbo wa ni mo kí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ má bínú sí mi pé ó tójọ́ mẹ́ta kan tí mo ti ṣe program, so ohun èmi náà kì í ti sọ̀rọ̀ lórí àwọn kan, but lórí movement here and there, so tí à ń bá káàkiri kó lè dá lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, òun náà ni ò jẹ́ kó fi bẹ́ẹ̀ sí ààyè. First, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa the issue of national population census tí ìjọba Nàìjíríà, ìjọba Buhari tí ó fẹ́ kà tẹ́lẹ̀ nínú mọ́ǹtì yìí pé àwọn fẹ́ ka census Nàìjíríà. So nínú May yìí tí kò bá start ní tó yẹ kó start ní àná, so May 3rd wọ May 7, so but tí wọ́n pọ̀pọ̀ postpone wọ́n postpone kìíní yẹn ní last week, so pé until tí àwọn bá ṣe handing over fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, so pé Bọ́lá Ahmed Tinubu á lè carry on national population census yẹn ní regime tiwọn. So to me it's a very good idea. Ó wà very very okay, because reason tó ṣe wà okay ni pé plan wọn tó tiẹ̀ kọ́kọ́ ní lákọ̀ọ́kọ́, plan tó kọ́kọ́ ní láti reduce population wa, plan tó ní pẹ̀lú nǹkan tó fẹ́ máa gbé káàkiri láti máa fill àwọn fọ́ọ̀mù yẹn. So Ọlọ́run kọ́kọ́ bá wa bàjẹ́ náà. A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin wòlíì, àáfàá, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tòrútòrú ẹ sùn lórí ọ̀rọ̀ ìran Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ yín torí gbogbo nǹkan tí ẹ̀yin náà ń ṣe àti ipa yín, òun ni Ọlọ́run ṣe ní kí kinní yìí má ṣe ṣe lásìkò Buhari nígbà tó ti di ìgbà tó ń lọ yìí. So ó dùn mímí gẹ́gẹ́ bí ẹnìkan àṣìran Yorùbá, so pé bọ́n ṣe sún kinní yẹn síwájú di àkókò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lẹ́yìn tó túmọ̀ sí pé Tinubu fúnra ẹ̀ ọmọ Yorùbá ni, ìran ọmọ aládé ni, ìran ọmọ Odùduwà ni. Irú plan tó wà nílẹ̀ yẹn léyìí tó dá mi lójú pé tí Tinubu bá gbàjọba tán bá tiẹ̀ fẹ́ ka national population census Nàìjíríà, Tinubu náà ò ní lajúlẹ̀ pé kí wọ́n reduce population ìran òun, kò ní lajúlẹ̀ pé kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ láti pé ká má lè máa fill tribe wa as a Yorùbá sínú fọ́ọ̀mù census tí wọ́n fẹ́ fill. In as much tá a bá sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà tí Nàìjíríà ò tíì pín, tí Yorùbá ò tíì dá dúró, n tó bá yẹ ká ṣe lẹ́tọ̀ọ́ ó di dandan ká ṣe. Ìyẹn gangan ni a ṣe ń ṣe gbogbo àmójútó yẹn, làwa náà ṣe ń fi mú fínlẹ̀, la ṣe ń find out kí a lè mọ àwọn ìgbésẹ̀ tá a máa gbé. If not, tó bá jẹ́ pé kinní yẹn wọ́n bá postpone ẹ̀, tó bá jẹ́ pé census yẹn bẹ̀rẹ̀ lánàá ni, tí n bá tiẹ̀ máa ṣe program, ó possible kó jẹ́ pé bóyá nu gbèríko kan ni máa ti ṣe tọ́lọ́run bá ní kí iná wà ń bẹ̀, because ó wà nínú agenda ti tèmi àti tàwọn kan tá ti make a plan pé in fact a máa make move láti máa travel from one place to another, especially gbogbo àwọn gbèríko ilẹ̀ Yorùbá yẹn, láti mójútó census tí wọ́n ń kà yẹn àti láti máa enlight àwọn èèyàn wa, especially gbogbo àwọn bàbá wa, ìyá wa tó ti dàgbà tó jẹ́ pé wọn ò mọ kinní yẹn, ò yé wọn. So àwa gọ́gọ́ ti plan irújọ́ nìyẹn lẹ̀, èmi àtàwọn kan, ṣùgbọ́n gbà tán postpone kinní yẹn ó dùn mọ́ mi. Now whatever any plan tó bá tún máa ní lórí national population census Nàìjíríà tí wọ́n fẹ́ kà, ẹ jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu take over, káwá wo plan míì tán tó fẹ́ gbé yọ. Bóyá fẹ́ follow the same plan tíjọba Buhari gbélẹ̀ ni o, bóyá Bọ́lá Ahmed Tinubu máa change plan yẹn sí opinion títí wọn ní o, let the time come. Plan tó bá gbé wá
òun ló máa determine ìgbésẹ̀ táwa náà máa gbé torí àní dákẹ́ àwa náà ń ṣe monitoring wa a dẹ̀ ń follow up bomber to bomber all the time. I will never relent. Tí wọ́n bá ti ń ṣe plan títí wọn kò sí bó ṣe máa plan tí ò ní lu sí wa lọ́wọ́ tó bá ti ń gbé jáde tó ń lu sí wa lọ́wọ́ èyí tí ò bá ti favour ọmọ Yorùbá àwa náà máa dìde tán láti go against ẹ̀ bí ànígbà. So lórí national population census ìyẹn ni mo ní kí n kọ́kọ́ mú wá fún awareness gbogbo ọmọ Yorùbá pátápátá both Nigeria and diaspora pé kẹ́ kọ́kọ́ wà aware pé ó ti wà postponed. But our plan still remain the same until Tinubu bá take over. Tó bá wá gbé plan míì jáde, plan yẹn la máa wá yẹ̀ wò. Tó bá yàtọ̀ sí nǹkan tí ìjọba Buhari fẹ́ ṣe tẹ́lẹ̀. So that will determine irú nǹkan táwa, irú plan táwa náà ṣe, irú step tá máa take lórí nǹkan táwọn lórí plan tó bá gbé wá. But for now, ó ṣì wà pending. So ẹ jẹ́ ká gbé yẹn lẹ́sẹ̀gbẹ́ kan náà ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ later. Ọ̀rọ̀ kejì máa try láti address ẹ̀ diplomatically because one thing mo ń avoid nǹkan kan mo dẹ̀ máa ń sọ gbogbo bí àwọn òmìnira 2022 gbogbo ìgbésẹ̀ tó ń gbé gbogbo ọ̀nà tó ń gbà tó ń fi break Yorùbá nation movement tí wọ́n fi distract attention ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kéèsì yẹn mi ń fẹ́ treat ẹ̀ for the fact that pé ó lọ́wọ́ àwọn ìyá wa nínú Onitiri gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ máa ń sọ I have respect, a lot of respect for woman. Kò kí n lè gba ẹnu mi kí n sọ pé mo fẹ́ sọ̀rọ̀ àbí anything tó máa fẹ́ jẹ́ bí insult sóbìnrin. Bẹ̀ mátà yìí ó sì máa need àti treat ẹ̀ a little in my own way torí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ àti torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn òmìnira 2022 presently now. Many things làwa náà ń pass through èmi gangan personally many things ni mo ti pass through lọ́dọ̀ àwọn òmìnira 2022 yìí. Àwọn kan wà wọ́n fall victim sí wọn lọ́wọ́. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe kinní yẹn wọ́n wọ òmìnira 2022 yẹn intentionally. Wọ́n wọ́n intentionally fún reason kan màá sọ reason yẹn fún yín. Àwọn kan wà wọ́n wọ òmìnira 2022 unknowingly to them with passion tó ní fún Yorùbá nation pé kó lè tètè wá sí ìmúṣẹ. Two different fashion ló wà nínú òmìnira 2022 ìyá Onítìrí. Àwọn fashion àkọ́kọ́ òun làwọn fashion tó jẹ́ pé wọ́n wọ òmìnira ìyẹn 2022 fashion Onítìrí torí passion tó ní fún Yorùbá nation pé kó lè tètè wá sí ìmúṣẹ. Òun náà fi wọ inú trap yẹn. But àwọn ẹ̀yà àwọn fashion kejì àwọn wọ̀ intentionally nítorí nǹkan kan. One, àwọn tí wọ́n wọ òmìnira ìyá Onítìrí 2022 nígbà yẹn nígbà tí ìyá Onítìrí dé ní last year táwọn bàbá jẹ́ Akintoye mú wọn wọlé tí wọ́n ń pariwo 5 million petition ká máa sign ẹ̀ nígbà yẹn pẹ̀lú bó ṣe máa ń gbé ìyá yẹn jáde sí different program tí ìyá yẹn náà máa ń sọ̀rọ̀ báyìí kò sí ọmọ Yorùbá tí yóò ní hùn kò sí ẹni tó fẹ́ ìlọsíwájú Yorùbá àbẹ́ni tó fẹ́ ká ètè gba Yorùbá nation tí ò ní pay 100% of attention sí ìyá yẹn gbà yẹn of which I did. But kíní kan ni ṣe rí ẹni tí ó mọrú nǹkan tó wọ̀ kó tó wọ̀
á wà careful pẹ̀lú nǹkan tó bá ń ṣe toró máa stand sórí feet ẹ̀. Irú èèyàn tọ́lọ́run dá wa nìyẹn. Èmi gangan tí mò ń sọ̀rọ̀ irú èèyàn tọ́lọ́run dá mi nìyẹn. Kí n tó ṣe nǹkan máa make sure pé mo mọ nǹkan tí mò ń ṣe, so that at any time, any moment tí o bá béèrè question lórí nǹkan tí mò ń ṣe lọ́wọ́ mi, I will defend that thing 100%. Nígbà tẹ́mi wọ Yorùbá Nation, tí Sunday Igboho, olóyè Sunday Igboho ṣá, tí wọ́n bẹ̀rẹ̀ tọ́ni òkè tó bá yẹ pé nǹkan tó máa liberate, tó máa gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ogun, kúrò lọ́wọ́ wàhálà, kúrò lọ́wọ́ ibi, kúrò lọ́wọ́ ìyà, kúrò lóko ẹrú, òun ni pé Yorùbá Nation, kí Yorùbá dá dúró. Then kíní yẹn motivate mi, mo dẹ̀ rí ìmísí láti wọnú Yorùbá Nation, láti tẹ̀lé Sunday Igboho tán, pé anywhere, gbogbo nǹkan tó bá yẹ ká tackle, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀, let's tackle it, ká gba Yorùbá Nation yẹn. Torí pé mo mọ nú nǹkan tí mo fẹ́ wọ̀, mo mọ nǹkan tí à ń fight fún, mo mọ nǹkan tá à ń béèrè kí n tó wọ̀. So nígbà tí ìyá Onítìrí dé, wọ́n ṣe bẹ̀rẹ̀ 5 million petition tán ní ká máa sign ẹ̀ ńgbà yẹn. Mo wọ website yẹn, èmi gangan ní ìkí àti tèmi, àwọn tí mo sign petition fún, tí mo bá sign, they are more than 100. They are more than 100. Tèmi gangan tí mo bá wọn sign petition fún Yorùbá Nation nínú 5 million petition, tèmi gangan contribute sínú ẹ̀. Nínú àwọn tí mo sign fún yìí, tó jẹ́ pé máa lọ bá Yorùbá Nation báyìí tí máa enlighten wọn, tí máa explain, tí máa educate wọn lórí Yorùbá Nation. Àwọn tó tẹ̀lé mi, àwọn tí yóò gbà ọ̀rọ̀ Yorùbá Nation ò gbà. But àwọn tí yóò gbà yẹn náà, mo sì ráwọn èèyàn convince nínú àwọn tí yóò gbà yẹn náà pé ẹ ṣáà sign ẹ̀, even if at all tẹ́ ẹ bá ṣe Yorùbá Nation, ẹ sign ẹ̀. Ẹlòmíà wò pé bọ̀bọ́ ìwàhálà ìpọ̀, ok báwo la ṣe máa sign ẹ̀? Màá gbé fóònù mi jáde, màá wọnú website yẹn, mò ń fill orúkọ wọn, everything, details wọn, wọ́n dẹ̀ ń approve ẹ̀. Then ọ̀nà tí majority of us ta fi accept ìyá Onítìrí ńgbà yẹn nìyẹn pé nǹkan tí woman yìí ṣe, nǹkan táwọn bàbá Akintoye, nǹkan tí gbogbo anybody ń sọ lórí 5 million petition yìí is very real, ẹ jẹ́ ká follow ẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó máa yètè mú movement yìí yá nìyẹn. Ṣé ráwọn tí ò ní reason, tí wọ́n mọ tó ń jà fún kán tó wọ Yorùbá Nation, ọ̀nà táwọn gbà bá ìyá Onítìrí lọ nìyẹn, tó fi follow ìyá Onítìrí tán 100%, pé anywhere tí woman yìí bá ti ń lọ àwọn máa tẹ̀lé, torí nǹkan tó gbé wá. Bẹ̀tà wa tá a dúró de àṣẹ, pé àṣẹ tó bá ti wá látọ̀dọ̀ Professor Banji Akintoye, òun la máa tẹ̀lé. Ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho bá ti sọ, òun la máa gbọ́, òun la máa tẹ̀lé. So àwa yẹn lọ́lọ́run ò ní ká ṣìnà, mainly because nǹkan tó ní ká ṣe tí ìyá Onítìrí gbé wá, àwa ṣe àṣetán. A wà lórí ilé wa pẹ̀lú nǹkan, pẹ̀lú ètò táwa ń bá lọ, pẹ̀lú program wa, gbogbo rally tá à ń ṣe ń bí báyìí. We are not after kí ni ìyá Onítìrí sọ again. N tí bàbá Banji Akintoye bá ti bá wa sọ, that's it. N tá bá ti gbọ́ lẹ́nu Igboho, that's it. Kò dìgbà tí Igboho bá sọ̀rọ̀ lórí social media ká tó tẹ̀lé tí Igboho sọ. Igboho ń bá wa tó ń bá sọ̀rọ̀ lábẹ́nú. Igboho mọ àwọn group ẹ̀, Igboho mọ àwọn tó ń tẹ̀lé, Igboho mọ group ọ̀pọ̀ ọmọ base kọ̀ọ̀kan tẹ́nibọ̀dì tí ń ṣe meeting, kò sí anywhere tí Igboho mọ̀ nínú gbogbo state tó wà nílẹ̀ Yorùbá, kò sí base tí Igboho mọ̀. Ok, ẹ̀yin báyìí ẹ lọ ṣe báyìí, n táwa máa tẹ̀lé nìyẹn. Ẹ̀yin báyìí ẹ lọ ṣe báyìí, ẹ̀yin báyìí àtàwọn group báyìí ẹ papọ̀ ẹ lọ ṣe nǹkan báyìí, nǹkan táwa ń tẹ̀lé nìyẹn. Order yẹn làwa ń tẹ̀lé. Because àwa mọ́ra wa gẹ́gẹ́ bí ajìjàngbara. Tó bá ní rally yá, ó ti yá. Tó bá ní awareness kan yá ń bì kan, grassroots awareness, tó bá ti ló yá, ó ti yá náà ni à ń lọ nìyẹn.
meeting kan wà níbì kan ó yá à ń lọ náà nìyẹn a máa lọ ṣe olóyè sọ báyìí ó yá ó ti yá náà ni kí náà ní ká ṣe à ń lọ ṣe nìyẹn tó bá ṣàti jẹ́ pé gbogbo nǹkan movement tó jẹ́ pé ó máa ran Yorùbá nation lọ́wọ́ láti tètè achieve ẹ̀ àwa ń ṣe lọ́n tiwa nìyẹn so àwọn ò depend lórí Onítìrí nǹkan tó Onítìrí gbé wá tán ní ká ṣe táwọn Professor Banji Akintoye ní ká ṣe àti ṣe 5 million petition ìyẹn dẹ̀ kò sọ́wọ́ yín nígbà tó sọ pé ó ti pé kẹ́nibọ̀dì má sign mọ́ good gbà tó yá tọ́tán láwọn wà láwọn àwọn èèyàn kọ́ sign because àwọn èèyàn ń kọ̀ ọ̀nà táwọn kan gbà tó fi báyà Onítìrí lọ nìyẹn òmìnira 2022 so irú àwọn yẹn wọ́n tẹ̀lé passion tán ní fún Yorùbá nation náà fi wọ line yẹn lọ torí pé wọn tẹ́lẹ̀ náà kan tó wọ Yorùbá nation wọ́n kàn join along the line so wọn ò mọ details nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn gangan ò ní standing opinion pé yes nǹkan tá a fẹ́ ṣe lélẹ́yìí báwo lẹ ṣe ń ṣe so wọ́n kàn bí lè pé Yorùbá nation is Yorùbá nation anywhere bẹ̀lẹ́ fèsì ni so irú àwọn yẹn fashion kan ni wọ́n nínú òmìnira 2022 ìyá Onítìrí lè ní tó jẹ́ pé wọ́n pàpà ń realize ara wọn pé irú mess wo làwọn kóra wọn sí yìí àwọn dẹ̀ ti go far on this kind thing nígbà tán wá pàpà realize pé ń táwọn ẹni yìí gbé dání yìí ṣé ó rí ìbáyìí they are looking for a way láti padà sọ́dọ̀ Professor Banji Akintoye àti Igboho kan tẹ̀lé ìlànà tá à ń tẹ̀lé gangan irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tá a bá rí wọn tá a bá mọ̀ wọn tá a bá discover wọn ẹ má jẹ́ ká rí wọn bí ọ̀dàlẹ̀ ẹ jẹ́ ká forgive wọn ẹ jẹ́ ká pardon wọn àmọ́rú wọn dáadáa a rí wọn dáadáa kò sí many places ló ti ṣẹlẹ̀ àwọn fashion kan nìyẹn ṣẹlẹ̀ àwọn fashion kejì tí mo fẹ́ sọ àwọn tó jẹ́ pé fashion kejì yẹn wọ́n tẹ̀lé òmìnira 2022 Onítìrí intentionally ni reason tó fi jẹ́ intentionally lélẹ́yìí o tó fi tẹ̀lé intentionally tó jẹ́ pé àwọn gangan kan tó tẹ̀lé majority of them wọ́n mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ but reason tó fi tẹ̀lé òmìnira 2022 Onítìrí intentionally òun ni owó ó ṣẹlẹ̀ kákàkiri gbogbo group ó ṣẹlẹ̀ kákàkiri gbogbo base tí meeting wà tá ti kóra wájọ tá ti ní meeting mo fẹ́ lè má rí pé bóyá base kan wà tá ti ń ṣe meeting tí nǹkan yẹn ò ti wò kọ́ tá ti ráwọn tó ti yapa kúrò nínú wa tó tẹ̀lé òmìnira 2022 Onítìrí ẹni kí ni reason tó ṣe yapa owó ni o. They offer them money. Kó tó gba owó yẹn wọ́n sọ fún wọn pé ọ̀nà tẹ́ ń tẹ̀lé yẹn àwọn bàbá Professor Banji Akintoye tẹ́ tẹ̀lé Igboho tẹ́ tẹ̀lé yẹn wrong place ni ẹ fi ọ̀dọ̀ wọn lè máa bọ̀ ń bíbà yìí tẹ́ bá wá sọ́dọ̀ tàwọn òmìnira 2022 àwọn máa ṣe nǹkan báyìí fún yín àwọn máa ṣe nǹkan báyìí fún yín àwọn máa ṣe nǹkan báyìí fún yín so based on that promise àti wọ́n dẹ̀ ṣe nǹkan tó promise wọ́n máa ṣe fún wọn yẹn wọ́n ṣe fún wọn wọ́n fún wọn lówó so irú àwọn fashion yẹn wọ́n gba owó intentionally náà fi yapa tó fi tẹ̀lé òmìnira 2022 ẹni tí ò bá nífẹ̀ẹ́ owó jù tó ní làákàyè ó yẹ kó béèrè pé ókè ẹ fẹ́ ó fà mí lówó kí n má tẹ̀lé Professor Banji Akintoye kí n má tẹ̀lé Igboho ó yẹ kán lè béèrè pé ṣé nǹkan tẹ́yìn gbé dání ṣé ó yàtọ̀ sí nǹkan tí Professor Banji Akintoye gbé dání ni tẹ́ fi sọ pé káwọn máa bọ̀ ní òmìnira 2022 káwọn kò lẹ́yìn Professor Banji Akintoye àti Igboho bẹ̀ torí pé wọ́n ní ìfẹ́ owó ló mú wọn yapa àti rí majority of them wọn tó jẹ́ pé wọ́n kàn ṣàyédé fi meeting lẹ̀ tẹ́ ẹ̀kan ní rí wọn mọ́ tẹ́ bá find out kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìgbà míì tẹ́ bá ń wá ẹlòmíràn kí ni nǹkan tó happen àwọn míì ti sọ plainly rí pé àtìgbà táwọn ti join Yorùbá nation táwọn ti ń ṣe kí ni Yorùbá nation over àwọn kí làwọn benefit nínú Yorùbá nation so ẹ ti mọ̀rú àwọn yẹn pé nǹkan tó fi join Yorùbá nation
wọ́n rò pé wọ́n ń pín owó nínú Yorùbá nation ni owó náà wá wá olè ojú ló sún wọn dénú Yorùbá nation ọ̀lẹ ló sún wọn dénú Yorùbá nation ojú kòkòrò ló sún wọn dénú Yorùbá nation so irú àwọn yẹn kí lẹ expect so wọ́n wá tara bọ Yorùbá nation yẹn àjọ ń ṣe so nígbà tó stage tán ríyàn over àwọn ní owó pé ẹ máa bọ̀ ń bíbá yìí bí lọ́nà wọ́n tẹ́wọ́ gbowó àmọ́ àwọn tó jẹ́ pé tọ́jọ́kùnrin tán fún wọn lówó tó tún gba details àwọn ìyàwó wọn tó tún fáwọn ìyàwó wọn lówó tó bá tún mú èrò míì wá sínú òmìnira 2022 yẹn wọ́n á fún yẹn náà lówó tó bá jọ́kùnrin tó bá ti níyàwó wọ́n á gba details ìyàwó ẹ̀ náà wọ́n á send owó sí ìyàwó ẹ̀ so wọ́n fi owó ra member wọ́n fi owó ra population kan lè pọ̀ so definitely tó túmọ̀ sí pé ìyá Onítìrí tó wá join Yorùbá nation ó ní mission tó gbé wánu Yorùbá nation ìdí nìyẹn tí ìyá Onítìrí ṣe máa emphasize all the time pé kò sí ẹ̀bẹ̀ kankan tẹ́nibọ̀dì lè bẹ̀ òun ò lè bá Professor Banji Akintoye ṣe wọ́n dẹ̀ ti try many times even gan láti ya olóyè Sunday Igboho kúrò lẹ́yìn bàbá Akintoye tán bí lè pé àwọn lè fi owó ra Ìgbòho bẹ̀tọ́ wọ́n mọ̀ pé olóyè Sunday Igboho he is a very priceless man gẹ́gẹ́ bí èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí tí mi ò lówó tí mi ò ní nǹkan kan yìí tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ mi tí mò ń ṣe ìwọ̀nba tọ́rọ́ kọ́bọ̀ tó ń wọlé fún mi òun náà mo fi ń manage pẹ̀lú ẹbí mi tí mo ṣe ní ayọ̀ ọkàn because mo fi Ọlọ́run tó dá mi mo fi búra mo fi ẹ̀mí mi búra mo fi orí ilẹ̀ tí mo tẹ̀ orí ilẹ̀ alálẹ̀ ilẹ̀ Yorùbá tí mo wà yìí bẹ́ẹ̀ mo fi búra ọjọ́ tí mo wáyé mo fi búra pé mo ti rí ẹni tó ti pe èmi náà rí tó ti bá mi sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo fi títóbi Ọlọ́run ọba mo fi búra mo ti rí èèyàn tó ti pe èmi náà rí tó ti bá mi sọ̀rọ̀ yẹn nígbà tó kọ́kọ́ máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ movement yìí náà gbé wọlé Yorùbá nation ọ̀rọ̀ Sunday Igboho bàbá Akintoye nígbà tẹ́ni yẹn sọ̀rọ̀ lọ tí màá yẹn sọ̀rọ̀ lọ ó pàpà divert sọ̀rọ̀ ìyá Onítìrí so yẹ kó rí bẹ́ẹ̀ Black Lion and co ó pàpà ń sọ̀rọ̀ tiwọn náà ìgbà tẹ́ni yẹn máa bọ̀rọ̀ jẹ́ ó ní àbúrò ó mọ nǹkan tó ṣẹlẹ̀ má jẹ́ kó ń tàn ẹ́ ó ní má jẹ́ kó ń tàn ẹ́ àbúrò pé tá bá fẹ́ gba Yorùbá nation kò kí ń ṣe line tí Professor Banji Akintoye follow yẹn la máa fi gba Yorùbá nation ibẹ̀ mo ti mọ̀ pọ́n tí ń bọ̀ díẹ̀díẹ̀ but I'm a kind of person tó bá ń bá mi sọ̀rọ̀ I will never argue with you I will listen mo fẹ́ kó end gbogbo analysis ẹ tó bá end ẹ̀ máa wá mú nǹkan tó wúlò fún mi bẹ́ẹ̀ èyí tí ò wúlò má dànù mi níbẹ̀ argue that's the kind of person I am because nínú ọ̀rọ̀ òmùgọ̀ nígbà míì ó ṣeéṣe ká rí ọ̀rọ̀ ọgbọ́n kan tó máa àbí ká rọ́rọ̀ kan tó máa ṣe wá láǹfààní mú nínú ẹ̀ torí èmi ò ṣe báyàn argue tẹ bá wòyàn pé òmùgọ̀ ni kò gbọ́n òmùgọ̀ tí ò gbọ́n yẹn òun náà lè sọ̀rọ̀ tó máa mú làákàyè jáde ńgbà míì tọ́lọ́gbọ́n lè rí lò ìdí nìyẹn tẹfẹtẹyàn bá ń bá mi sọ̀rọ̀ tó bá pè mí tó bá ṣe analysis tó bá ń sọ̀rọ̀ tó ń analysis I will never argue with you even tí bá ní opinion tèmi tó yàtọ̀ sí nǹkan tó ń sọ mi ní argue pẹ̀lú ẹ I will be very listening to hear you very well má jẹ́ kó land tó bá ti land àwọn ó lè ṣe thank you sir thank you ma gbogbo nǹkan tẹ́ wí mo gbọ́ ẹ ṣé gan má kí ẹni gbàtí máa yẹn sọ̀rọ̀ tán tó try àti divert attention mi kúrò lẹ́yìn bàbá Akintoye àti Igboho pé Onítìrí làwọn bá ṣe gbàtọ́ máa sọ̀rọ̀ ní ok o mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tó fẹ́ wọ́n sọ fún mi bẹ́ẹ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ táwọn ò ní ṣe pé anything wọ́n ní àwọn ti help many people àwọn ti ṣe gbá àwọn ti ṣàwó ibẹ̀ mo ti notice pé yes àwọn náà wọ́n ti fi owó ra àwọn kan sínú òmìnira 2022 Onítìrí
wọ́n wá ní send your account number, wọ́n ní kí n send account number mi sáwọn, kí n send details mi sáwọn, àwọn máa forward owó sí mi. ẹni tí mò ń sọ yóò sí Nàìjíríà o, ẹni yẹn jẹ́ kó yé mi pé òun ní àwọn iléeṣẹ́ kan ní Nàìjíríà tí ò ń ṣe 3 àbí 4. mo ní mo ti gbọ́ sà, ẹ ṣé gan sà. after tán sọ gbogbo atótónu wọn tán, mo ní mo ti gbọ́, ẹ ṣé. ṣe moment abá ti ọ̀rọ̀ tí mò ń sọ yìí, máa yín bá mi sọ̀rọ̀ more than 2 hours. gbà tó yá wọn ní visitors, wọ́n cut, wọ́n tún pàpà pè mí padà after tí visitor wọn lọ, wọ́n tún bá mi sọ̀rọ̀ over an hour láti make sure pé wọ́n divert attention mi. At the end of the day, mo wá rí pé wọ́n fẹ́ try láti fi owó rà mí, so kí n lè join òmìnira Onitiri 2022, so that tí bá ti ẹ̀ ń sọ̀rọ̀ bí mo agitate, it will be on their side. I would never do such. Mi ò lówó ni, but I'm very priceless. Mi ò ní owó, Ọlọ́run á dẹ̀ jẹ́ kí n ní, but I'm very priceless. ẹ má sọ mí dáwọn kan tó jẹ́ pé ó lè ojú ló jẹ́ kan wọ Yorùbá nation, ó lè ojú náà fi di àsáwọ̀ lọ́sàn-án ọgbọ́n tó fi wọ Yorùbá nation. àbáwọn tó tẹ̀lé Ìgbòho tó jẹ́ pé tó fẹ́ jẹ lábẹ́ Ìgbòho, kán lè máa rí jẹ, kán lè máa rí mu, kán lè máa rówó, òun náà ṣe tẹ̀lé Ìgbòho. tí kò ń ṣe pé tọkàntọkàn pé wọ́n fẹ́ ṣe Yorùbá nation náà ṣe tẹ̀lé Ìgbòho. ó lè ojú kòkòrò ọ̀lẹ ló sún wọn dọ́dọ̀ Ìgbòho. ṣùgbọ́n gbà tí nǹkan tó ṣẹlẹ̀, Ọlọ́run máa mọ ìrìn àjò Ọlọ́run tó fi iṣẹ́ Yorùbá nation tó gbé lé Ìgbòho lọ́wọ́. ọ̀nà tèmi Ọlọ́run fẹ́ kó tọ̀ léléyìí, àfi kó tọ̀. ṣàrí ọdẹ tọ́lọ́run bá arrest kó lọ ṣe nǹkan kan, tọ́lọ́run bá rán ẹ níṣẹ́, ó lè kọ̀, kò sí nǹkan tó fẹ́ ṣe o. tó bá kọ̀ wá jẹ̀bi ni. Ọlọ́run tó rán Ìgbòho níṣẹ́, òun náà ló tún sọ pé kí rìn àjò Ìgbòho rí bó ṣe rí yẹn, kí Ìgbòho bá lè mọ many things nínú ayé àti nípa àwọn tó kó rọra tó ń tẹ̀lé. many of them wọn la ṣe rí wọn lénìí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀, la ṣe rójú wọn pé ọ̀dàlẹ̀ ni wọ́n, olè ni wọ́n, olójú kòkòrò ni wọ́n. olè tó sún wọn dọ́dọ̀ Ìgbòho, òun náà ló sún wọn dọ́dọ̀ politician MC Olúọmọ tó fi lọ ń gbowó lọ́wọ́ Jagaban. sẹ́rà àwọn fashion kejì yẹn, àwọn làwọn tó intentionally wọ òmìnira 2022 Onítìrí nítorí pé wọ́n wọ̀ pẹ̀lú owó, wọ́n gbé owó fún wọn, wọ́n fowó rà wọ́n sínú ẹ̀ ni. so wọn ò lè sọ pé àwọn wọ̀ mistakenly àbí bóyá bí táwọn wọ̀ ìyà wọn regret. wọ́n ó fà wọn ní owó, wọ́n dẹ̀ gba owó, wọ́n dẹ̀ join òmìnira 2022. wọ́n nínú Yorùbá nation gbà táwọn ti wọ̀ kó tó di pé àwọn Onítìrí pé àwọn kan máa ó fà wọn lówó, kí ni Yorùbá nation ṣe fáwọn, kí làwọn àṣìfò nú ẹ̀, torí pé wọ́n rò pé wọ́n pín owó ní Yorùbá nation ni. wọ́n mọ̀ pé à ń jà fún ìran wa, à ń jà fún ara wa, à ń jà fún ẹlẹ́dàá wa, à ń jà fọ́jọ́ ọ̀la wa, à ń jà fáwọn ọmọ wa, à ń jà fáwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá ni. so irú àwọn fashion àkọ́kọ́ tí mo sọ tó jẹ́ pé 5 million petition, òun ló mú wọn tẹ̀lé Onítìrí tí wọ́n mọ̀ pé kò ń ṣe ọ̀nà. tírú wọn bá understand, tó bá realize mistake wọn pé costly mistake làwọn ṣe, tó bá padà wá, ẹ jẹ́ ká accept wọn, kó continue struggle wọn pẹ̀lú wa, kájọ máa struggle gẹ́gẹ́ bá ṣe jọ ń bá bọ̀. but àwọn tó wọ intentionally, ẹni tó bá lóun ò mọ̀ wọn irọ́ ni, kò síbi kan, kò sí bèsì tá àti mọ̀ wọn. nínú bèsì tiwa a dá wọn mọ̀, nínú àwọn bèsì míì náà wọ́n dára wọn mọ̀, wọ́n dá wọn mọ̀. irú àwọn yẹn la máa fix out. tó bá dọ̀la bó ṣe ń bára wọn jà ń sìn, táàrin wọn ṣe ń dàrú ń sìn, tó bá dọ̀la tó bá tún padà wá pa wọn dé, ẹ jẹ́ ká wà careful pẹ̀lú wọn. kó má jẹ́ pé nǹkan tó tún máa pàpà wá ṣe nínú Yorùbá nation ó máa wọ́ọ̀sì ju tó ti ṣe tẹ́lẹ̀ lọ.
ìrìn àjò Yorùbá nation ò ní dàrú mọ́ láéláé. Gbogbo àwọn tó ń dàrú, alálẹ̀ ti mú wọn, alálẹ̀ máa mú wọn, á fojú gbogbo wọn hàn, wọ́n á ṣẹ̀sín gbẹ̀yìn ni, ní agbára ti Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. So àwọn tó realize, àwọn tó bá ti realize mistake wọn nígbà táàrin wọn dàrú yìí, tó jẹ́ pé 5 million petition ló mú wọn ṣe mistake yẹn, ẹ jẹ́ ká gbà wọ́n, ẹ jẹ́ ká foríjì wọ́n. Torí Yorùbá ní àrìnpọ̀ ejò òun ló ń jọmọ ejò níyà. Tọ́ká bá síwájú tí sèbé tẹ̀lé, tí paramọ́lẹ̀ ń bọ̀ lẹ́yìn, tí òjò lábàbà wọn tó ń wọ́ rúrù bọ̀ lẹ́yìn, ta ni bàbá lábàbà ẹni tó jọ́ kojú òjò lọ́nà? Yàtọ̀ sáwọn ọ̀dàlẹ̀, torọ́ ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ títí láyé. Ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ máa jẹ́ títí ayé. Ṣé ráwọn tó gba owó wọbẹ̀ wọnú òmìnira 2022, ọ̀dàlẹ̀ pọ́nbélé ni wọ́n. A dá wọn mọ̀ ní bẹ́ẹ̀sì kọ̀ọ̀kan, mọ̀ wọ́n, a máa fix wọn house. Ọ̀dàlẹ̀ olórúkọ míì, ọ̀dàlẹ̀ máa jẹ́. Ọ̀dàlẹ̀ yóò dẹ̀ máa dalẹ̀ títí ayérayé ni, títí ìdájọ́ máa fi dé lórí ẹ̀. Àwọn ọ̀dàlẹ̀ yẹn kò sáyè fún wọn ní Yorùbá nation mọ́. Ẹ jẹ́ kán lọ jókòó, kán lọ wá bí wọ́n sí, torí ẹ̀san ń bọ̀ wá ké lórí wọn. Ẹ̀san ń bọ̀ wá ké lórí wọn. Yorùbá nation dẹ̀ máa di gbígbà láṣẹ Ọlọ́run. Yorùbá nation máa di gbígbà ní àṣẹ Ọlọ́run. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá, ẹ kú ojú lọ́nà fún àwọn rálì tó máa bọ̀, tó ń bọ̀ láìpẹ́. Èmi ni grassroots awareness o, big rally wa ó ń bọ̀ láìpẹ́, ní àṣẹ Ọlọ́run a máa bẹ̀rẹ̀ padà. Àwọn ètò ń lọ lọ́wọ́ lórí ẹ̀. Láyé ìjọba Buhari, a ti gbìyànjú, a ti sa agbára wa. Láyé ìjọba mùjẹ̀mùjẹ̀, àwọn náà ti ṣe tán lè ṣe, wọ́n dẹ̀ ti rán àwọn tán lè rán láti wá dojú Yorùbá nation kodò, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn, Ọlọ́run ò fún wọn ṣe. Nítorí pé Ọlọ́run ló lọ́wọ́ sí ọ̀rọ̀ Yorùbá nation, Ọlọ́run ló lọ́wọ́ sí ilẹ̀ Yorùbá, pé ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá ó máa di gbígbà ní àṣẹ tòun, pẹ̀lú agbára tọlọ́run ni. Wọ́n ní adùn ṣe bí tọ́lọ́run bá lọ́wọ́ sí, aṣòro ṣe bí tọ́lọ́run ò lọ́wọ́ sí. Ọlọ́run ló lọ́wọ́ sọ̀rọ̀ Yorùbá nation, torí ẹ̀ ló ṣe gbéṣẹ́ rán àwọn tó gbé rán àti gbogbo orú àwa yìí. Kódà tó fi mọ́ gbogbo ẹ̀yin tẹ́ sí Nàìjíríà, tẹ́ wà ń diaspora, tẹ́ ń gbìyànjú takuntakun. Ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín bí kó jẹ́ pé ẹ wà ń lé, gbogbo bá ṣe ń ṣe movement yẹn bí kẹ́ wà láàrin wa ni. Mo mọ àwa náà mọ bẹ́ẹ̀ nǹkan ṣe máa ń fì lọ́hùn yẹn, gbogbo ẹ̀yin tẹ́ wà ń diaspora yẹn. A mọ̀ pé ó káyín lára, ó fẹ́ káyín lára jọ̀pọ̀lọpọ̀ wa tó wà ń lé gan lọ. Ọlọ́run tó wá sọ pé àkókò tó tí orílẹ̀-èdè Yorùbá máa dá dúró, gbogbo wàhálà wa ò ní já sásán, ní àṣẹ ti Ọlọ́run. Ní gbogbo ibi tọ́mọ Yorùbá wà lágbàáyé, a day is coming tí gbogbo wa máa raise àsíá Yorùbá nation sókè, Yorùbá country, tá a máa gba orílẹ̀-èdè wa, tá a máa celebrate, tá a máa jubilate, inshallah. Bó ṣe máa rí nìyẹn, ní àṣẹ ti Ọlọ́run, ní agbára àwọn alálẹ̀, ní agbára àwọn onílẹ̀. So àwọn ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ bá wa sọ lénìí nìyí lórí Nigeria National Population Census tó fẹ́ kà, dẹ̀ lórí àwọn tí wọ́n bá òmìnira 2022 lọ, tí gbogbo wa rí báàrin wọ́n ṣe ń rí, torí ìdájọ́ Ọlọ́run ló ń ṣe lórí wọn. Òtítọ́ lèèyàn máa ń gbé dání, tó máa ń last lọ́wọ́ èèyàn. Ẹni gbogbo èèyàn dá tó bá ti gbérọ́ dání, irọ́ ó máa gbé dání fúngbà díẹ̀ ni, àṣírí irọ́ máa tú, àṣírí irọ́ ò lè bo, àṣírí irọ́ ò lè bo.
ohun tó ń ṣẹlẹ̀ sáwọn òmìnira 2022 nìyẹn bẹ́ẹ̀ tá àti rí nǹkan kan ẹ máa wo tó máa ṣẹlẹ̀ sí wọn. wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ sí wọn. bẹ̀tẹ̀ jẹ́ káwa focus lórí nǹkan tá à ń ṣe. bẹ̀ fashion méjì ni wọ́n mo fẹ́ ká mọ̀ yẹn. àwọn kan wà tó ṣe accept padà pẹ̀lú ìbúra gidi pẹ̀lú ìbúra láwọn tó ṣe accept padà yẹn wọ́n á padà wá tún ara bú. bẹ̀tẹ̀ àwọn kan wà wọn ṣe accept rárá ọ̀dàlẹ̀ kódà tẹ́ bá búra fún wọn 20 times ọ̀dàlẹ̀ ni wọn lè change kúrò nínú ẹ̀dá tá a dá wọn ẹ̀dá ọ̀dàlẹ̀. àwọn yẹn ni ká ṣọ́ra fún ká wà careful. Professor Banji Akintoye olóyè Sunday Igboho bàbá Ayílógé àti gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń ṣàkóso Yorùbá nation pàfẹ́ gba orílẹ̀-èdè wa ẹ̀yin náà ẹ kíyèsára o ẹ kíyèsára torí bí wọ́n ṣe wà láàrin àwa tá wà ń sàlẹ̀ ń bí òun náà wà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà lókè náà o ẹ kíyèsára o ẹ kíyèsára o láṣẹ Ọlọ́run ní àṣẹ Ọlọ́run ní àṣẹ Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá yóò dín ìgbà láìpẹ́ àwa ò ní relent lórí effort wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ torútorú gbogbo tó bá yẹ káwa ṣe náà la máa ṣe ń bíbáyìí ní àṣẹ ti Ọlọ́run Ọlọ́run á gba orílẹ̀-èdè Yorùbá fún wa ẹ ṣé gan fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí náà tẹ́ máa ń fún mi nímọ̀ràn kan tàbí kejì gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin sister mi brother mi ẹ ṣé gan both Nigeria and diaspora ẹ ṣé ọ̀pọ̀ mi máa ń kọ sórí kọ́mẹ̀ntì mi pé àwọn ò mọ nọ́mbà mi náà àwọn ò bá bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí n tútù pè fún yín both WhatsApp call ẹ lè pè mí ní phone call náà +234 81 86 98 7066 +234 81 86 98 7066 +234 81 86 98 7066 ẹ lè communicate me both on call or WhatsApp call. ẹ ṣé any message tẹ́ bá send náà máa rí ẹ ṣé gan Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run á gba Yorùbá nation fún wa pẹ̀lú àṣẹ ti Ọlọ́run pẹ̀lú àṣẹ ti Ọlọ́run pẹ̀lú àṣẹ ti Ọlọ́run àti gbogbo àwa tá à ń fi tọkàntọkàn ṣe ní agbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn ẹ ṣé gan mo ń padà bọ̀.